Arugbodo TV ẹ̀lẹ́ gbogbo ọmọ Yorùbá. Ní Arugbodo TV tí mo sọ oríṣiríṣi ètò ló wà ńbẹ̀, kò ń ṣe fíìmù nìkan o, àwọn ètò téèyàn á wò tá a fi kẹ́kọ̀ọ́. Àríyá làwà yóò máa dé sórí amóhùnmáwòrán yìí ní dédé aago 12 ọ̀sán gbogbo ọjọ́ àìkú ní gbogbo oṣù lórí ìkànnì Arugbodo TV. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò yóò máa dé sórí amóhùnmáwòrán yìí ní dédé aago 8 alẹ́ ní gbogbo ọjọ́bọ̀ ọ̀sẹ̀ kìíní àti gbogbo ọjọ́bọ̀ ọ̀sẹ̀ kẹta ní gbogbo oṣù lórí ìkànnì Arugbodo TV. Orírun Yorùbá yóò máa dé sórí amóhùnmáwòrán yìí ní dédé aago 8 alẹ́ ní gbogbo ọjọ́ ajé ní gbogbo oṣù lórí ìkànnì Arugbodo TV. Ìlera lọ́rọ̀ yóò máa dé sórí amóhùnmáwòrán yìí ní dédé aago 8 alẹ́ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ní gbogbo oṣù lórí ìkànnì Arugbodo TV. Ilé wa yóò máa dé sórí amóhùnmáwòrán yìí ní dédé aago 12 ọ̀sán ní gbogbo ọjọ́ ẹtì ní gbogbo oṣù lórí ìkànnì Arugbodo TV. Torí tìlù yóò máa dé sí orí amóhùnmáwòrán yìí ní dédé aago 12 ọ̀sán ní gbogbo ọjọ́ ẹtì ní gbogbo oṣù lórí ìkànnì Arugbodo TV. Ọmọlèrè yóò máa dé sórí amóhùnmáwòrán yìí ní dédé aago 12 ọ̀sán gbogbo ọjọ́ àbámẹ́ta ní gbogbo oṣù lórí ìkànnì Arugbodo TV. Ẹ kú ojú lọ́nà. Arugbodo TV ó ní kẹ́ ẹ lọ máa wò. Ẹ má jẹ́ wọ́n ròyìn ẹ̀ fún yín o, ẹ má gbé kúrò ńbẹ̀. Arugbodo TV ni ẹ lọ máa wò. Mo fẹ́ kẹ́ ẹ máa subscribe sí, kẹ́ ẹ máa wo àwọn iṣẹ́ alálùbáríkà tá a pò pọ̀ tó wà ńbẹ̀. Kẹ́ ẹ fọ́ kó lọ fà.